Portable sọ̀kò ọ̀rọ̀ sí bàbá rẹ̀ ó sì ka ọ̀pọ̀ ẹ̀sùn sí i lọ́rùn pé bàbá burúkú ni. Omi nìkan la mu fún ọjọ́ 5 gbáko lákàtà àwọn ajínigbé. A ti ṣetán o láti gba ipò wa padà bí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ṣe ti dá wa láre. Àròyé TV rèé, ẹ láìkì, ẹ sọ̀scribe kẹ́ sì máa fọ́. Òkèláwà téńté. Habib Òkìkíọlá, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Portable, tún gbé ohun tuntun síta èyí tó tún ya ọ̀pọ̀ lẹ́nu bí ó ṣe tún na ìka àbùkù sí bàbá tó bí lọ́mọ. Portable bọ́ sórí ìkànnì ayélujára Instagram rẹ̀ láti fẹ̀sùn kan bàbá tó bí lọ́mọ pé ó lu òun ní jìbìtì tó sì fi sílẹ̀ lásìkò tó ń kojú ìṣòro. Gẹ́gẹ́ bí Portable ṣe sọ, ó ní òun fún bàbá òun lówó pé kó máa mójútó àwọn ilé tóun kọ́, ṣùgbọ́n bàbá rẹ̀ kùnà láti lọ bá àwọn ọlọ́pàá sọ̀rọ̀ tó sì jẹ́ pé òun ló kó sí wàhálà báyìí. Portable ní ó yẹ kí bàbá òun lè lọ sí àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá láti lọ bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀. Ó pe bàbá náà ní bàbá burúkú tó sì sọ pé bí òun ti ń fún un lówó tó ó sì tún lu òun ní jìbìtì, ṣùgbọ́n kí ló dé tí bàbá mi kò lè lọ sí àgọ́ ọlọ́pàá? Òun ni mò ń fún ní owó pé kó bá mi kọ́ ilé. Tó bá jẹ́ pé ó ti bá àwọn ọlọ́pàá sọ̀rọ̀, n kò ní wàhálà pẹ̀lú àwọn èèyàn yìí. Kí ló dé tí bàbá mi ò lọ sí iléeṣẹ́ ọlọ́pàá, ilé tó jẹ́ pé èmi ni mò ń fún yín lówó pé kí ẹ máa kọ́? Ẹ̀ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn tẹ̀ka ìpínlẹ̀ Ondo ti gba ìtúsílẹ̀ àwọn arìnrìn-àjò 5 sílẹ̀ kúrò ní àkàtà àwọn ajínigbé. Àwọn 5 yìí ni wọ́n jẹ́ arìnrìn-àjò tí wọ́n kó sọ́wọ́ àwọn ajínigbé ní òpópónà Ifọ̀n ìpínlẹ̀ Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo lópin ọ̀sẹ̀ tó kọjá. Ọmọbìnrin kékeré ọmọ ọdún 2 wà lára àwọn tí wọ́n jí gbé náà. Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo tún fi páńpẹ́ ọba mú àwọn afurasí ọ̀daràn 20 tó fi mọ́ àwọn ajínigbé àti àwọn darandaran tí wọ́n fi ipá bá ìyá àgbà ẹni ọdún 76 lò pọ̀ lásìkò tó ń lọ oko nílùú Ìfira Àkókó. Ọ̀gá àgbà àjọ náà, Akọgun Adétúnjì Adélẹ́yẹ, ló sọ ọ̀rọ̀ yìí lásìkò tí wọ́n ń fojú àwọn afurasí ọ̀daràn náà léde. Lásìkò tó ń ṣàlàyé àwọn àṣeyọrí àjọ náà, Adélẹ́yẹ sọ pé wọ́n dóòlà ẹ̀mí àwọn ènìyàn 5 lọ́wọ́ àwọn ajínigbé lẹ́yìn ọjọ́ 5 tí wọ́n ti wà wọ́n wọ inú igbó. Lára àwọn tí a gbà ní ọwọ́ àwọn ajínigbé yìí ni ọmọ ọdún 2 yìí wà, tí àwọn ajínigbé náà sì ti lù wọ́n kọjá ààlà. Àwọn 5 tí wọ́n jí gbé náà wà ní àgọ́ wa níbí tí a sì ti kó wọn jáde lákàtà àwọn ajínigbé láìsí wàhálà kankan. Ọ̀kan lára àwọn tí wọ́n jí gbé náà lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ṣàlàyé pé wọn kò jẹ ohunkóhun fún ọjọ́ 5 tí wọ́n fi wà lákàtà àwọn ajínigbé náà. Ó sọ pé omi nìkan ni àwọn mu pẹ̀lú ọmọdébìnrin ọmọ ọdún 2 tó wà lára wọn. Ó gbóríyìn fún Àmọ̀tẹ́kùn fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láti rí i dájú pé wọ́n dóòlà ẹ̀mí wọn lọ́wọ́ àwọn ajínigbé náà. Adélẹ́yẹ sọ pé gómìnà Lucky Ayédàtiwa àti àwọn ẹ̀ṣọ́ ààbò tó kù nípínlẹ̀ Ondo ń ṣiṣẹ́ takuntakun láti rí i dájú pé àwọn afurasí ọ̀daràn kò ráàyè wọ àwọn igbó ọba nípínlẹ̀ Ondo. Ó sọ pé àwọn kan lára wọn ṣe rápálá wọ igbó ọba ló mú kí ìṣẹ̀lẹ̀ ìjínigbé fi ń pọ̀ sí ní ìpínlẹ̀ Ondo. Lára àwọn tí àjọ Àmọ̀tẹ́kùn fi ojú wọn léde ni wọ́n jẹ́ afurasí ajínigbé, afurasí olè àti àwọn ẹ̀sùn míì. Lẹ́yìn tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti gbé ààrẹ fáwọn alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tí ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ náà ní kí wọ́n lọ rọ́kúnlé lẹ́yìn tí gómìnà Adémọ́lá Adélékè gbàkóso ìjọba ìpínlẹ̀ náà. Àwọn alága ìjọba ìbílẹ̀ náà ní àwọn ti ṣetán láti padà sí orí àga wọn gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan wọn. Ní àsìkò tí sáà gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun Gbóyèga Oyètọ́lá ń parí lọ ní ẹni tí ní ètò ìdìbò sípò alága àti kánsílọ̀ ní ìjọba ìbílẹ̀ 30 tó wà ní ìpínlẹ̀ náà wáyé níbi tí wọ́n ti dìbò yan àwọn alága náà. Ẹ̀wẹ̀, kò ju bí oṣù 2 lọ táwọn alága náà fi wà lórí ipò tí ilé-ẹjọ́ gíga tí ìjọba àpapọ̀ kan fi ní ètò ìdìbò tó gbé àwọn alága àti kánsílọ̀ òun náà wọlé kò kẹsẹ̀ járí, tí gómìnà Adémọ́lá Adélékè sì lé àwọn alága àti kánsílọ̀ tí wọ́n dìbò yàn náà kúrò lórí ipò. Èyí mú kí àwọn alága náà gba ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ pé àwọn ará ìlú ló dìbò yan àwọn, tí àwọn sì nílò láti lo ọdún 3 àwọn pé lórí ipò tí àwọn yóò bá tiẹ̀ kúrò ńbẹ̀. Ní ọjọ́ Ajé ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn
tó ń jókòó nílùú Àkúrẹ́ wá gbé ìdájọ́ kalẹ̀ pé kí àwọn alága ìjọba ìbílẹ̀ padà sí ipò wọn gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ àti àwọn kánsílọ̀. Ilé-ẹjọ́ nínú ìdájọ́ rẹ̀ pàṣẹ pé kí gbogbo alága ìjọba ìbílẹ̀ tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC padà sípò gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ kó àwọn ní kíákíá. Àmọ́ àjọ elétò ìdìbò nípínlẹ̀ Ọ̀ṣun OSIEC ní mímí kan ò ní mi ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ 18 oṣù kejì ọdún yìí. Ìbéèrè tó gba ẹnu ọ̀pọ̀ èèyàn ni pé kí ni yóò ṣẹlẹ̀ báyìí, pàápàá sáwọn alága tí ilé-ẹjọ́ ní kí wọ́n padà sípò wọn àti àwọn tó ń gbáradì láti kópa nínú ètò ìdìbò ìjọba ìbílẹ̀. Èyí ló mú kí iléeṣẹ́ akọ̀ròyìn kàn sí àwọn tí ọ̀rọ̀ náà kàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti mọ ibi tí ọ̀rọ̀ dé dúró. Abíọ́dún Ìdòwú, ọ̀kan lára àwọn alága ìjọba ìbílẹ̀ náà tó tún jẹ́ alága AGON lákòókò náà, ní àwọn ti ṣetán láti padà sípò àwọn láti ṣe ojúṣe tí ìlú yàn wọ́n fún. Ìdòwú tó jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ Ìfẹ́dayọ̀ nígbà náà sọ pé àwọn ti ṣetán láti gba ẹ̀tọ́ àwọn padà gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ àti pé kò sí ohun kankan tó ń dá àwọn dúró mọ́. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ láti ìgbà tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti dájọ́ àre fún wa. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn kò ní gbà kí ètò ìdìbò kankan wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ 22 oṣù kejì ọdún yìí gẹ́gẹ́ bí àjọ elétò ìdìbò nípínlẹ̀ Ọ̀ṣun ṣe múra sílẹ̀ fún. Ó tẹ̀síwájú pé àwọn kò fẹ́ owó gbà má bínú lọ́wọ́ gómìnà Adeleke bí kò ṣe pé kí àwọn padà sí ipò àwọn. Nígbà tí wọ́n kàn sí alága àjọ tó ń rí sí ètò ìdìbò lábẹ́nú ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Hashim Abere ní kì í ṣe wípé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní kí àwọn alága náà padà sí ọ́fíìsì wọn rárá. Ó ní ohun tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ṣe ìdájọ́ lé lórí ni ẹjọ́ tí ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun pè lórí ìdìbò tó gbé àwọn alága ìjọba ìbílẹ̀ náà wọlé lásìkò ìjọba gómìnà Oyètọ́lá ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn dáhùn. Abíọ́yè là mọ́lẹ̀ pé ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tí àwọn ti ń gbáradì fún yóò wáyé ní ọjọ́ 22 oṣù kejì ọdún yìí tí kò sì sí ẹnikẹ́ni tó lè dá dúró rárá. Ó ní àjọ OSIEC tàbí ìjọba lábẹ́ ìdarí gómìnà Adémọ́lá Adélékè kò ní owó kankan tí yóò san fún àwọn alága tí ilé-ẹjọ́ gíga ti fi ọwọ́ òsì júwe lé fún rárá. Ẹnikẹ́ni tó bá kọjá àyè rẹ̀ láti tẹ òfin mọ́lẹ̀ tàbí da ìlú rú látàrí ìdájọ́ tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ṣe, irú ẹni bẹ́ẹ̀ ló fojú winá òfin. Kọlápọ̀ Álímì, ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ti wá sọ àfòmọ́ ọ̀rọ̀ pé kì í ṣe gómìnà Adémọ́lá Adélékè ló fi ọwọ́ òsì júwe ilé fún àwọn alága náà gẹ́gẹ́ bí àwọn èèyàn kan ṣe ń gbé kiri bí kò ṣe ilé-ẹjọ́. Álímì sọ pé àwọn kò rí nínú ìdájọ́ tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ṣe wípé kí àwọn alága náà padà sí ọ́fíìsì. Ó ní gómìnà Adémọ́lá Adélékè ti pàṣẹ fún àwọn agbófinró láti dúró ní ẹnu ọ̀nà ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan láti fi ètò ààbò múlẹ̀ kí wọ́n sì má ṣe fi ààyè gba ẹnikẹ́ni nínú àwọn alága náà láti wọlé. Ó fi kún wípé ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tí àwọn fẹ́ ṣe yóò wáyé gẹ́gẹ́ bí alága elétò ìdìbò ṣe kéde. Amòfin àgbà kan ní ìpínlẹ̀ ọ̀hún Muyideen Adéoyè ní òótọ́ ni pé ilé-ẹjọ́ gíga ló fi ọwọ́ òsì júwe ilé fún àwọn alága náà tí wọ́n sì pe ẹjọ́ náà gẹ́gẹ́ bó ṣe wà lábẹ́ òfin, ṣùgbọ́n wọ́n ti lọ sí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí a sì mọ̀ lábẹ́ òfin wípé kò sí ohun tó burú níbẹ̀ láti pè fún ẹjọ́ kòtẹ́milọ́rùn. Ó wá gba ìjọba gómìnà Adémọ́lá Adélékè nímọ̀ràn láti dá ọwọ́ ìdìbò sípò alága ìjọba ìbílẹ̀ dúró kí wọ́n lọ sílé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa tó bá jẹ́ pé wọ́n lè gbọ́ ẹjọ́ náà. Muyideen Adéoyè ní kò tọ̀nà lábẹ́ òfin láti mú kí ìdìbò náà kó wáyé lẹ́yìn tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti ṣe ìdájọ́. Àròyé TV rèé, ẹ láìkì, ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́. Òkèláwà téńté. Ó mú nǹkan ni. Mi ò mú nǹkan jàre. Èyí ti jẹ́ kí ni tó ṣẹlẹ̀? Ọ̀rọ̀ lórí àwọn òṣìṣẹ́ mi ló mú fẹ́ gbẹ̀mí mi. Kí ló dé ṣe ẹja ni? Àkókò jà wọn fún mi ń bàlẹ̀ ọkàn rárá ní gbogbo ìgbà ni mo ti máa ń gbé notice board. Kódà mo gbé lọ́dún tó kọjá ṣùgbọ́n ti fẹ́ di gbogbo ìgbà. Èyí ò ní kó tiẹ̀ tí gbọ́n Kings Consultant ni. Mi ò tí gbọ́n kankan gbé mi débẹ̀. Ọ̀rẹ́ mi Kings Consultant ohun gangan làwọn tó lórí tẹlẹ́mù ń sọ lọ́wọ́ nípa kábánigbó àwọn òṣìṣẹ́ tó lè fini lọ́kàn balẹ̀. Àwọn Kings Consultant àwọn gangan ni mẹ̀sáyà tọ́lọ́ rán tí gbogbo iléeṣẹ́ ńláńlá tó lókòwò kéékèèké lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó ráwọn gangan ní à ń sọ lọ́wọ́. Bí wọ́n bá fẹ́ bọ́ wá àwọn òṣìṣẹ́ tó yanrantí tó kájú ẹ̀ tó fi ọ́ lọ́kàn balẹ̀. Àwọn akọ́kọ́ ṣàyẹ̀wò fẹ́nẹ́fẹ́nẹ́. Ìdí pàtàkì tí gbogbo iléeṣẹ́ ńláńlá tó lókòwò kéékèèké tí wọ́n fi yan Kings Consultant láàyò. Ó ní pé wọ́n á máa ṣe KYC solid background check shortlist fún gbogbo àwọn òṣìṣẹ́ wọn. Wọ́n á sì tún máa yẹ gbogbo àwọn àyẹ̀wò documentation àwọn òṣìṣẹ́ tí wọ́n gbọ́ gbà kó tó di pé wọ́n ní wọ́n wá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́dọ̀ rẹ̀. Wọ́n á máa yẹ̀wò wò àwọn bíi guarantor wọn ni. Àwọn bíi tí wọ́n ti kọ́kọ́ ṣiṣẹ́ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n wá ń bọ̀ ṣiṣẹ́. Gbogbo ẹ̀ ní iléeṣẹ́ Kings Consult ti ń ṣe. Níbo wà níbẹ̀?
lẹ̀. Ilé-iṣẹ́ wọn wà ní first floor Lemmings House ládojúkọ Genesis Suites and Hall Mọ̀lété Challenge Road Ìbàdàn. Ibẹ̀ gangan ni wọ́n wà. Bọ́ bá fẹ́ pè wọ́n o lè pe EDS wọn sórí 090 30 51 46 37 àbí kó o pe HR wọn sórí 070 38 20 15 93. ó sì lè kàn sórí ímeèlì wọn kingsconsultant21@gmail.com. Kings Consultant àwọn gangan ni HR agbanisíṣẹ́ tó fi ni lọ́kàn balẹ̀ pẹ̀lú ìrọ̀rùn.